ọkọ mi ń bàbúrò mi lájọṣepọ̀ àǹtí Ṣeun mo ká sára ni kí n lè rí bí fìyà jẹ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ káàbọ̀ sórí ètò Ògbóni Reality Show. Arábìnrin kan ló sọ̀rọ̀ yìí fún mi. Ó ní wípé òun mọ̀ wípé ọkọ òun bá àbúrò òun lájọṣepọ̀. Àmọ́ kí lòun ṣe? Òun mọ̀ọ́mọ̀ ká sára ni. Òun wá túbọ̀ fi ààyè lẹ̀ fún wọn. Débi wípé kí wọ́n rò bóyá òun ti trust àwọn méjèèjì kọjá ààyè. Ìyẹn ni pé òun jẹ́rìí wọn kọjá ààyè. Lórí ètò yìí ó lè sọ òyìnbó àmọ́ fún alára rẹ̀ ló tú ìbò tó bá sọ. Ìtẹ̀tẹ̀sí ń pọ̀ èyí kọ́ ló ṣẹlẹ̀ sí arábìnrin kan ló ní kábọ̀n sọ́sítà káwọn èèyàn lè fi ṣe àríkọ́gbọ́n ní pé ọkọ tóun fẹ́ táwọn jọ ń fẹ́ra wọn. Ó ní àbúrò òun tó wá kí òun ọkọ òun bá lájọṣepọ̀. Ó lóun wá ṣe bí ẹni wípé òun ò rí wọn, òun sì rí wọn. Kódà òun ò ká wọn ní kùkù, òun ọ̀rùn ọwọ́ báyìí lòun ti mú wọn. Tó yẹ kóun ti yọ sí wọn, kì í ṣe pé ẹ̀rí lòun wá. Òun ò wá ẹ̀rí. Àmọ́ nítorí wípé nǹkan tí wọ́n ṣe, wọ́n dalẹ̀ òun ni. Eléyìí jẹ́ kó dùn òun gidigidi gan tóun sì wò wípé àfi kóun fìyà jẹ wọ́n nínú òun fi lè dùn. Torí pé àwọn méjèèjì wọ́n gbòmìdé lójú òun. Ó ní ní ọjọ́ yìí ó náà ti ṣeun fúláàtì làwọn gbé room and parlour self-contained. Àmọ́ tí iná bá ti lọ nílé àwọn bóyá bí ẹ̀ẹ̀mejì bóyá bí ijọ́ méjì kò ní síná. Àdúgbò àwọn iná wa lọ ìjọ́ kan níná lọ wọ́n yá ok kí òun tètè pọn omi kóun tètè pọn omi tó máa tètè pọn mi sínú dúrọ́ọ̀mù àwọn kò ní rí bẹ́ẹ̀. Ó ní àbúrò òun ó lọ wọ́n máa ń lọ bí iṣẹ́ ọ̀dọ̀ wọn kọ́ ló ń gbé tẹ́lẹ̀. Ó níbi tó ń gbé àmọ́ ṣàdédé ló sọ pé òun fẹ́ máa gbọ́dọ̀ òun dẹ́ ní òkè kò sí wàhálà room and parlour làwọn ń gbé wípé but òun òkè òun á máa sùn sitting room òun àtọkọ òun sùn yàrá ọmọ kan sùn lòun àtọkọ òun ti bí. Ó náà ti ṣe ọjọ́ yìí mo lọ pọn mi níbi fúláàtì wa yẹn níbi ẹ̀yìn wíńdò wa níbẹ̀ ni wọ́n ṣe ibi tí oníkàlùkù ti máa fọṣọ sí. Wọ́n ṣe bẹ́ẹ̀ yìí so táàpù ẹ̀ wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n máa fọṣọ. Ìyẹ̀ ilé tó wà ń bẹ̀ lọ bí abilé bíi 6 room and parlour self-contained 3 báyìí so ẹ̀yìn ọ̀dọ̀ àwọn yẹn ibẹ̀ ni wọ́n ṣe ibi táwọn tó máa fọṣọ sí. Bẹ̀rẹ̀ náà wọ́n ṣe wáyà sí fáwọn ibẹ̀ tí wọ́n máa ti máa fọṣọ bẹ̀rẹ̀ náà ni wáyà wà fáwọn so ibẹ̀ ló ń gbé dúrọ́ọ̀mù òun sí. Táàpù wà ń bẹ̀ but gbà tí ò ti síná so ibẹ̀ ni dúrọ́ọ̀mù òun wà ibẹ̀ ló ń gbé dúrọ́ọ̀mù òun sí. Nígbà tó ń gbé dúrọ́ọ̀mù òun síbẹ̀ òun wá lọ pọn mi. Ìgbà tó ń lọ pọn mi òun wá dé òun ò fẹ́ jí àbúrò òun kó lọ pọn mi èpo ní ọmọ tó lọ bí iṣẹ́ tó dé ẹ̀ṣẹ̀ ń gbọ́dọ̀ kó má ní pé wàhálà àpò àbí nìkan òun bá filẹ̀ òun bá lọ pọn mi. Omi àkọ́kọ́ lòun dà gírígírí òun dá omi yẹn kejì kó ń sáré pọn mi yẹn tí ó bá ti síná ibi táwọn ti ń pọn mi yẹn náà àwọn oníròbí pọn mọ́ níbẹ̀. Ó lóun jẹ́ sí rọ́ọ̀ṣì lọ síbẹ̀ nígbà kí n sì tó kú bẹ́ẹ̀ jẹ́ ọ̀fẹ́ o bọ̀ ibi tó ti máa ń gbé lówó gan ó jìnnà sádùúgbò yẹn bọ̀ kóun ṣáà pọn síbẹ̀ tóun bá dẹ̀ pọn síbẹ̀ tí ò bá sí tí ẹ má padà múná dé kì í bàjẹ́ omi lomi ń jẹ olóhùn bá sáré lọ máa pọn. Ó ní ilé kẹta lòun ṣe síbẹ̀ òun kàn ń gbọ́ rí kí ẹ máa kùn wọn kí ó ṣẹlẹ̀ ṣé ọkọ òun gbàdúrà ní àbí kí ni. Ó ní yẹ́rẹ́rẹ́ tó máa ṣí kíní kẹhìn ó ní àti ṣe ó ní mo pé ibẹ̀ yẹn ó ṣe kíní òun kò gbójú síbẹ̀ báyìí ibi kó sì yẹn díẹ̀ tó kọ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ òun kò rí pé ìyàrá àwọn ló dẹ̀ kọ́ǹgù sí ibi yàrá àwọn ló wà ń bẹ̀ sitting room wà ń tà báyìí yàrá àwọn ló wà níbi bìkínì ẹ̀ òun kò rí bẹ́ẹ̀ ni òun kò rí àbúrò òun lórí bẹ́ẹ̀dì òun orí kò tó wà sálẹ̀ ó ní bó ṣe ṣe báyìí òun ṣáà gbúṣọ orí pàbó òun ló wà lórí ọkọ òun tó ń lọ tó ń bọ̀ tó ń fọkàn òun ní waterfall àti ṣe alájá ló ń fún ọkọ mi ọkọ mi náà ń fa lọ́rùn ọyàn méjèèjì báyìí ọkọ òun di ọyàn méjèèjì báyìí lọkọ òun bẹ̀rẹ̀ sí ń fà ẹ̀rú òun náà ṣe òun gbà kí ló ṣẹlẹ̀ àwọn ọkọ fẹ́ wò pé
àbí kò ń da òun kò ń pariwo wọ́n rò pé ariwo lòun fẹ́ pa ariwo lòun fẹ́ pa ó ní àǹtí Ṣeun ká ní ẹlòmíì ni mo rí pẹ̀lú ọkọ mi ni wàláì mo lè má bínú kọ́ mi tiẹ̀ ní bínú ni ó ní àmọ́ àbúrò òun ó ní kò bá wọn gbé láti ilé o ó bẹ̀rẹ̀ bá wọn gbé nìsí kò tí ì pọ̀ oṣù méjì o tóun sọ pé òun àti ẹ̀ bá tó òun ò láìkiri irú ìgbà yìí bẹ́ẹ̀ tó kó bẹ́ẹ̀ wọn ti kárò ẹ̀ lọ́wọ́ ọkọ òun rí ó ní àṣé òun àtọkọ òun tí ń jọ ń bára wọn lájọṣepọ̀ ó ní àbúrò òun tóun sọ yìí ọmọ ìyá ọmọ bàbá òun ni o ó ní kì í ṣe ọbàkan òun o ó ní kì í ṣe ọbàkan òun o ó ní ọ̀rọ̀ kan tẹ̀ ti wọ́n ní tẹ́tẹ́lẹ̀ tí ọbàkan òun sọ pé ọkọ ògbà tóun wá kí àwọn nígbà tóun bí ọmọ òun yẹn ọbàkan wá kí àwọn ó jẹ́ sùmọ́jú nígbà tóun wá kí àwọn tóun sùn sórí iṣẹ́ à pé dá ọkọ kan wá lóru wá fọwọ́ fún òun lọ́yàn ó fọwọ́ rán àwọn nídìí tí mo ní tó sọ bẹ́ẹ̀ fún yẹ tí yẹ ní ya tọrọ yẹn lù síta tí mo ní gbóru nọ́nsẹ̀nsì wo nìyẹn kó yá má délé mi mọ́ o àṣé àti Ṣeun bá fi wọ́n lẹ̀ mo lọ sí ju omi mo jókòó ara mi ò balẹ̀ agún mú òun gbogbo ihò tí irun ti ń jáde lára èèyàn òtútù bó gbogbo ihò ara òun yẹn ara òun ṣe girigiri òun ní Bọ́lájí kò ó bá ti má ṣe léyìí ìwọ pọ̀lú sáàkì olóhùn ṣe ní ti olóhùn náà pọ̀mù tó máa pẹ̀ ó ní wọ́n stop ó ní ṣó sílẹ̀kùn ta olóhùn ti sílẹ̀kùn ilẹ̀kùn ó sì ti rí ohun ti tì ó ní wọ́n stop ó ní wọ́n tó ń tún pọ̀ ohun tó gbobẹ̀ ohun tó bá lórí ọkọ ohun tó bẹ̀rẹ̀ sí tó ń bá ti dá omi yẹn òun ní gbọ́n kankan mọ́ òun dá omi yẹn pàtó òun dá omi ní pọ́nmi yẹn tó ń sínú dúrọ́mù yẹn òun dé aṣọ tó ń fọ tó fẹ́ fọ yẹ kó wọlé òun ò ṣe ń ta òun bọ́ sí di aṣọ yẹn òun fọṣọ yẹn ó ní àti ṣe ó ní mo fọṣọ yẹn tán mo jókòó ó ní mi rí jókòó ibi tí mo dẹ́kun lé yẹn ó ní mi rí jókòó sínú gbogbo táàmì yìí ọkọ òun ti múra wọ́n bá wọn gbà ẹnkúlé ló wà ní àwọn tí fẹ́ máa lọ òní òkè ó dàbọ̀ òun ṣàwọ̀ náà tó pé òun fi ní sọ̀rọ̀ yẹn jáde ó lóun fẹ́ káwọn méjì mọ̀ pé ayé pé igba òun ò bí kóun ní àjẹ́ kan kóun mọ ọkọ òun kóun kan sínú òbò ẹ̀ àbí kóun mú àbúrò yẹn kó ya wẹ̀ òun ṣàwọn oríṣiríṣi oníbo ìṣèkú òun gbà tó yí oṣù tán bó ṣe gba nílé lọ nìyẹn òun bọ́ sí bedroom òun wẹ̀ nígbà tó ń wẹ̀ tán òun bọ́ ọmọ òun jáde òun wẹ̀ fọmọ òun gbà tó ń wẹ̀ nítorí àti náà bẹ́ẹ̀ ìyẹn ìkúrò òun ti máa ń wẹ̀ fọmọ òun tí náà bá wà gan gbà mí ẹ̀kúrò ẹ̀ ló máa ń láì láti wẹ̀ fún tó àwọn ibi tó ọmọ òun sì kéré ó lóun wà lọ wẹ̀ fún òun wẹ̀ fún tán òun tẹ́kẹ̀ àbúrò òun ti fọ̀bọ́ tó máa ń fọ̀bọ́ so ó ti gbóúnjẹ kaná táwọn máa sè òun ti páàkì oúnjẹ fún ọmọ òun ìjọba ọmọ òun ìjọba lọ sí skul bàtọ́ òun dúró ọmọ òun sí skul ó ní ibi òun ti dúró pẹ̀lú ẹni tó ń bọ́ àpàdé ó náà òun kì í sọ lọ́rọ̀ ó ní bọ̀ parent ni a máa pàdé ní PTA meeting kọ́ ọmọ 5 years lọ́mọ òun ó ní tó bá ní kí ló ṣe yín Mrs. Bọ́lájí wọ́n bá ní kò sí nǹkan jàre wọ́n wá ní ẹdúró náà kí ọkọ èèyàn àti àbúrò ìjọba ní àjọṣepọ̀ ṣé kìíní kan ìyẹn ni pé àwọn méjì tó bá ráyè àti pààyàn wá pààyàn nǹkan burúkú ni irú àbúrò yẹn tí èèyàn bá pa ńkọ́ ó ní irú àbúrò yẹn tí èèyàn bá pa òun ló dá ẹ ṣúọ ó ní wàhálà ẹ ṣe sí wàhálà ó ní àti ṣe ó padà sí àbúrò mi ti jáde lọ́wọ́ báyìí nígbà tí mo dé ṣọ́ọ̀bù mi kí n ṣiṣẹ́ iṣẹ́ ò wá sí mi lára ara mi ò balẹ̀ mo pe ọkọ mi pé kí n lálé ẹ̀ ẹ̀mí ẹni kí n má ṣe bẹ́ẹ̀ tí n bá ṣe bẹ́ẹ̀ kò dáa àfi kí n fìyà jẹ wọ́n ìyàwó ni mo wá fi jẹ wọ́n báwo mo ṣe fìyà jẹ wọ́n mo ń bọ̀ mi ò tí ì dé àǹtí Ṣeun.